inú àwọn táwọn láti Daaru Afa Sulaiman Farouk Oníkíjìpá láti Daaru tọ́wájọ́ ìwà ní Tawji. Tábà sọ pé màá ní àwọn bàbá àmọ̀dé kọ́ wa kì í ṣèdájí náà ti kọ́ wa tá a sọ yìí pé àwọn yẹn ò mọ̀gbà tí wọ́n kọ́ wa bẹ́ẹ̀ Tawji ni wọ́n ti kọ́ wa àtẹni tí ó bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ àtẹni tó jọyìn wa kò lè dínà yìí pé bàbá àmọ̀dé ẹnìkan tó lè sọ pé wọn kọ́ òun lẹni tó yá sígbà tó parí rọ́bíà kò wá mọ́ ìyẹn ló sọ pé kílèmẹ̀ pé òun ò ká Tawji. Lẹ́yìn ìgbà tí wọ́n lọ Kánò òun ni wọ́n wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbà tán lọ Kánò yẹn tán máa dé wọ́n dé bá wa ní Tawji àti wà ní Tawji òun la wà ṣàmọ̀ pé Tania Tawji yẹn àwa ni wọ́n fi bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́dún yẹn. so ajá sí pé wọ́n bẹ̀rẹ̀ kì í ṣe pé ìdádí ni wọ́n kọ́ direct wọ́n bẹ̀rẹ̀ Tawji náà direct. wọ́n bẹ̀rẹ̀ Tawji ni because nínú àwọn àfáà yẹn méjì ni wọ́n. àwọn àfáà kan bẹ ìdádí nìkan làwọn lè náà ń kọ́ ni wọ́n dé. ṣé yẹn sìn àwọn kan bẹ wọ́n ń kọ́ Tawji ẹlòmíì ò kọ́ ìdádí ẹlòmíì ó ń kọ́ ìdádí ó dẹ̀ ń kọ́ Tawji lẹ́ẹ̀kan náà. ó máa ń ṣẹlẹ̀ nígbà mi tó jáde pé àwọn tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín láti tàdírí wọ́n lè máa bá yín lọ bẹ́ẹ̀ tí wọ́n fi dé Tawji. àwọn ẹlòmíì ń bẹ kò ní rí bẹ́ẹ̀ bóyá ọdún méjì ni bóyá ẹ̀yin wà ní wúlá ìdádí àmọ́ àbí Tania ìdádí ẹ̀yin kọ́ ni wọ́n fi bẹ̀rẹ̀ olùgátí pàwọn yẹn wọn ní ju bíi rọ́bíà lọ. èyí tó bá padà yá ìdàgbàsókè pé àtúntì tẹ̀síwájú kó wọ bẹ̀tì dídé àwọn mùdírù gẹ́gẹ́ bíi pé àfàgbà tí wọ́n dẹ̀ fẹ́ kọ́ wa wọ́n rí i pé mustawa yẹn wọ́n. orí tí wọ́n lọ ṣe ibi tán lọ náà nìyẹn. kò dẹ̀ sí ẹnìkan tó ń kọ́ wa ní mọ́dà yẹn àárín ẹnìkan tó ń kọ́ wa ní mọ́dà yẹn tó ń kọ́ wa yẹn bìrọ̀ ní àwọ̀lù sanawi yẹn wọ́n ní tani sanawi wọ́n kọ́ wa ní kọ̀wáìdù síhà. kọ̀wáìdù síhà. àfa àkàkọ́ kọ́ wa ní kọ̀wáìdù síhà yẹn àwọn ni wọ́n bẹ̀rẹ̀ fún wa. àwọn làwọn kọ́ tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ fún yín. yes nígbà tó bá wọ salisu sanawi olùm bíi tíra yẹn bíi tíra oní kì í ṣe pé tíra tó tóbi kan lọ títí àwọn ni wọ́n kọ́ wa wọ́n tún wá ń yọ àwọn nǹkan míì fún wa láti inú tíra láwọn nǹkan tó jásí pé ó lè tún ṣe wá láǹfààní fún nǹkan kọ́ wa yẹn. akọ́wọ́n kan la ọlọ́jà rí pẹ́sà nínú ìbéèrè tí mo tún fẹ́ béèrè sá ṣe ìjẹ́ ìlú bá wa dárúkọ àwọn tẹ́jọ jẹ́ classmate bóyá bíi márùn-ún àti ẹ̀rọ múyàn dẹ̀ wa. ní classmate ìpín méjì náà ló máa jẹ́ àwọn kan bẹ àjọbẹ̀ láti ìdádí wọn bá wa ka Tawji àwọn kan bẹ wọn bá wa bẹ̀rẹ̀ láti ìdádí àjọ ka Tawji àwọn kan bẹ wọn bá wa bẹ̀rẹ̀ láti ìdádí àmọ́ wọn join wa ní Tawji ṣé o ní sọ inú àwọn tí a jọ bẹ̀rẹ̀ láti ìdádí afa Abdurrahman Leibi markaz binawa afa wa Ishaq Ajinifesi markaz binawa afa Abdulatif Tehami ajobere ni afa wa Abdulmajid Yusuf Kobe afa Nuruddin Mashhud Al-Kichuwi tajobere láti dadi ta fi wọ Tawji nìyẹn àwọn tó jáde pé sanawi ni wọ́n bá wa àwọn tó bá wá láti bíi Daaru Lómi ńlọrin àbí wọn wá láti Gama Misbah aláwọn tó wọlé bá wa ní Tawji tí wọ́n láti Gama aláwọn tí ó wọlé bá wa ní Tawji tí wọ́n láti Daaru Lómi nínú àwọn tí wọ́n wá láti Daaru Lómi yẹn ni afa Hamid Busairi Ìsàlẹ̀kòtò inú àwọn tí wọ́n láti Daaru afa Sulaiman Farouk Oníkíjìpá láti Daaru Lómi tọ́wájọ́ wa ní Tawji inú àwọn tọ́wá bẹ́ẹ̀ afa Abdulrauf Popoola afa wa wọ́n ti di professor nsìn Abdulgani Abdulsalam Ọ̀nàgún gẹ́nà Abdulsalam ọ̀nàgún tọ́wá university lọ́rin professor àwọn náà wọ́n láti Daaru Lómi wọ́n láti Daaru Lómi wọ́n tóbi mẹ́wàá bẹ́ẹ̀ tó ẹ̀pọ̀ ọjọ́ wa ní kò wá sí ọmọ kíláàsì wa kan
tá a bá sọ pé àwọn bàbá àmọ̀dírù kọ́ wa kì í ṣèdájí náà ti kọ́ wa tá a sọ yìí pé àwọn yẹn ò mọ̀gbà tí wọ́n kọ́ wa bẹ́ẹ̀ tàwùjí ni wọ́n ti kọ́ wa àtẹni tí ó bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ àtẹni tó jọyìn wa kò lè dìnnà yìí pé bàbá àmọ̀dírù ẹnìkan tó lè sọ pé wọn kọ́ òun lẹni tó yá sígbà tó parí rọ́bíà kò wá mọ́ ìyẹn ló sọ pé kílèmẹ pé òun ká tàwùjí tó bá fi lè mú ẹ ká tàwùjí àbọ̀ wá láti bìkan tó wá jọyìn wa ní tàwùjí Mudir Markaz kọ́ wa Sheikh Muhammad Habibullahi Adam Abdullahi Al-Ilori kọ́ jẹ́ kárí wọn pẹ́. ẹ ṣàlàyé fún ara pé ọ̀nà tí ẹ fi gbà di àfa Markaz. ìdí àfa Markaz méjì náà ni ìjẹ́ àfa Markaz àbí méjì náà ni kí n pè é àkọ́kọ́ àwọn tó jásí pé baba Sheikh Adam àwọn ni wọ́n dá wọn dúró ṣe é nìsín bóyá fatira àgbà tí a bá kú mi ò mọ̀ ń pa àwọn tí wọ́n dá dúró bẹ́ẹ̀ èmi bizat baba wa Mudir Markaz àwọn ni wọ́n gbé mi dúró nígbà tí mo jáde ní Saudi ní jami'a tí mo kó Markaz mo lọ Saudi Arabia ní Jami'atu Ummul Qura nígbà tí mo parí ní Jami'atu Ummul Qura ní Maka tí mo jáde tán làwọn baba Mudir Markaz gbà mí gẹ́gẹ́ bí àfa kí n máa tíṣì ní Markaz tó wá ṣe déédéé àfa wa Abdulrahman Hamza Adelodun náà lè bí àbá Mudir Markaz náà ni ó gbà wọn. afa wa Abdulhafiz Salman Aki àwa tí wọ́n gbà ní ìgbà fatira yẹn nìyẹn ṣòye nísìn àmàlábẹ́ àkóso baba wa Mudir Markaz. ọlọ́jà rí pẹ́sà lákòókò adúpẹ́ fún yín lórí àwọn ìbéèrè tàbí lọ́wọ́ tẹ̀sí dáa lóhùn tó yóò sì ọlọ́run ní ó yanjú kí ni ìmọ̀ràn tẹ́fẹ́ fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí tó ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ abẹ́ni tó ti kẹ́kọ̀ọ́ lọ ẹni tí ó ṣẹ̀ tún tí ó padà mọ́ kẹ́kọ̀ọ́ lórí bó láti mọ ẹ̀tọ́ fẹ́lẹ́ tọ́ bó láti ní mọ deny àfa yìí ọ̀rọ̀ àrínú àwọn tó jẹ́ classmate nǹkan tí wọ́n sọ pé Mudir Markaz ò sínú àfa tó kàn wọ́n lẹ́kọ̀ọ́ so kí ni ìyàwó dàrú òun ni àmọ́ kò sí tó kàn wá pẹ̀lú tiẹ̀ àmọ́ àwọn tí wọ́n ń bọ̀ báwo ni fáírọ́ọ̀sì yẹn ò ṣe ní dọ́dọ̀ wọn ìmọ̀ràn tẹ́fẹ́ fún wọn òun ni kí n bá a sọ sá. ìmọ̀ràn tí mo kàn fẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ ni pé tí èèyàn bá purọ́ kò sí ọgbọ́n tó bá jásí pé irọ́ ni irọ́ yẹn ajájọ́ kan. ẹ̀kejì gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tó ń kẹ́kọ̀ọ́ kì í ṣe pé wọn nìkan ló ń kẹ́kọ̀ọ́ níjọ́ tó ń kẹ́kọ̀ọ́ ẹ̀ pọ̀ àwọn èèyàn tó ń jáde ní Markaz bizat kì í ṣe mẹ́wàá náà ń jáde lọ́dún kan náà kì í ṣe ogún kì í ṣe ọgbọ̀n téèyàn bá wá da ìtàn rú ṣé gbogbo ogún tó kù yẹn náà ṣáwọn náà da ìtàn yẹn rú wọ́n lè da ìtàn yẹn rú tó bá padà yá tí o bá rí irọ́ yẹn pa táṣírí irọ́ yẹn bá fẹ́ ṣe bí ìgbà tó ń bò àbí ẹnu yẹn mú bérebére débi pa èèyàn fẹ́ pa ìtàn rẹ̀ ọ̀la kan ń bọ̀ títọ́ padà wá sọ fún wa yìí pé irọ́ tó pa níjọ́sí o ṣe pé òun náà ló padà jálẹ̀ ohun tó bá ti jẹ́ bí nǹkan bá ti rí kí yẹn sọ kò dín nǹkan kan kù fún yẹn kò dẹ̀ lé nǹkan kan kún ṣáàfù ló máa fún ìgbọ́sọ̀ bá ti bá dín náà pé nǹkan bá yóò jẹ́ báyìí tó dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ síkà ń padà tó wá sọ fún wa lọ́jọ́ iwájú pé nǹkan yẹn rí bẹ́ẹ̀ tá a lábùkù bẹ́ẹ̀ bá ti jùlẹ̀ pé bí nǹkan ṣe rí nìyẹn bó dẹ̀ ṣe rí nìyẹn àwọn tá a jọ ṣe nìyẹn bí ẹnìkan sọ fẹ́ sápamọ́ sí abẹ́ yìí pé òun jáde lọ́dún kan Markaz wọ́n á bí pé àwọn wo ni mí tẹ̀ tẹ̀jọ́ jáde ṣe é pé tó bá tirẹ̀ bọ́ bí kan ibi tó tirẹ̀ bọ́ yẹn àwọn kan wà tí wọ́n bá ti wá tó bá ti pé kò sí náà ní kò sí mbẹ́ tó bá tó ju rẹ̀ síbò mí ajá pé tó bá ti fi purọ́ níta definitely ìrọ̀ yẹn padà wá já ẹ̀yẹ́ máa kẹ́kọ̀ọ́ ẹ̀dá kòtò Ọlọ́run ẹ jẹ́ kí a máa ṣe nǹkan bó ti tọ́ àti bó ti yẹ nítorí òní kọ́ o torí ọjọ́ wájú. Ọlọ́run yàrá ìgbésà ẹ bá fi àdúrà parí ẹ̀ Mawlana Mudir Markaz baba Sheikh Adam Markaz ẹ bá fi àdúrà parí ẹ̀ ní àtẹ̀wé. àdúrà tí a ṣe náà ni pé baba Sheikh Adam náà sábà kẹwọn Ọlọ́run bá foríjì wọn kó bá ṣe kó sinmi fún wọn àtàwọn àlùfáà wọn àtàwọn òbí wọn àti gbogbo àwọn tí wọ́n bá wọn ṣe lá pẹ̀lú àníyàn mímọ́ kọ́nà wa wọlé àánú rẹ̀ baba Mudir Markaz Sheikh Muhammad Habibullahi Adam Abdullahi Al-Ilori Ọlọ́run jẹ́ kẹ́mi ogun kó bá ṣàlékún àlàáfíà fún ìjẹjẹ ọ̀tá ọlọ́mọṣà bá wa jẹ́ kó wọ́n jẹ jagbó bá wọn táwọn Ọlọ́run tó bá Qur'an la ilaha illallah àánú Ọlọ́run oore Ọlọ́run tí ń bẹ pẹ̀lú wọn àti fẹ́ Ọlọ́run tọ́lọ́run ní kó wà lára wọn tí kálukú fi ń fẹ́ràn wọn ní tòdodo yàtọ̀ sí pé bóyá à ń fẹ́ràn tó kàn jọ́ mọ́ Sheikh Adam àwọn gan fúnra wọn àáfà ni wọn àwọn náà túnra wọn bí gbogbo àwọn nǹkan gbogbo àwọn quality tí ń bẹ lára wọn yìí ó tó fi ṣe fáàrí fún yàn gbogbo tó ń bẹ lára wọn yìí tó bá yẹ pé hakikatan
à ń fẹ́ràn bàbá Sheikh Adam ó yẹ kó máa dùn mọ́ wa nínú ikọ́ lọ́wọ́ ní ká máa rí irú kan yẹn lára wọn kọ́nà kó jọ kó bá wa pẹ̀lú wọn kó bá wa pẹ̀lú wọn kó bá wa pẹ̀lú wọn kó pẹ̀lú àwọn náà àti gbogbo àwọn olólùfẹ́ la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. مولانا الشيخ آدم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.